Ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, eré àtìbùkún, olúwalé mọ̀rẹ́ ọba tó lómìnira tó nàìjíríà tó ní gbogbo kẹta ṣe láyé ajẹ́ ti gbogbo wa gbogbo la máa lọ wájọ ní padà sẹ́yìn. Àjíǹde ara a máa jẹ́ tẹnì kankan wa. Ẹ rí i pé tẹ̀rín tí ọ̀yàyà máa fi ń wá ní gbogbo àgbà máa fi ń kọ́ wa ní nǹkan nítorí pé kò sí kan tá a mú wá láyé kò sí kan tá a mú lọ sọ́run. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ kí n já wa sí kankan. Ṣé rí ilé ayé ó ń sáré àwa ń tọ̀ ọ́, ilé ayé ń sáré àwa ń tọ̀ ọ́, bá a ṣe ń tọ̀ ọ́ bẹ́ẹ̀ ni kí owó máa wà lọ́wọ́ wa tá a máa fi jagbó tá a máa fi jatọ́ tá a máa fi rọ́lọ̀ lọ láyé. Ọjọ́ mélòó la máa lò láyé tá a ní sáré. Ẹlòmíì àtorí pé òun kíp owó kò ní fi owó ṣe kan sára ẹ̀, àtorí pé òun kíp owó kò ní fi owó ṣe kan sára ẹ̀ torí ibi tí àwọn ti ba ilé ayé ẹ̀ jẹ́. A máa wá ẹni tó ti ṣe sílẹ̀ tó máa rí gbà lọ́wọ́ ẹ̀ kó kàn mí òun ẹ̀ kò fowó ara sí òun kò mọ̀ fowó ara sí kò ràn mí. Ẹ jẹ́ kí n kọ́ wa ẹ̀yin tí ẹ yáwó láti ṣe kan, ẹ̀yin tí ẹ yáwó láti ṣe kan, ẹ jẹ́ ká lọ ṣe kan báyìí. Ẹ jẹ́ ká lọ wá iṣẹ́ yìí, iṣẹ́ àwọn àgbàlagbà ni tó máa fi ti taari ajé fún wa, tá máa fi taari owó fún wa, kò ní repercussion. Bá sọ pé ó ní òun lélẹ̀ onímọ̀rọ̀ síbi ṣẹ́tìrì báwo la ti máa ṣe. Àwa lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ omi lélẹ̀ ìbílẹ̀, ọ̀gẹ̀dẹ̀ omi ní ìbílẹ̀ má pè mí kò béèrè question lọ́wọ́ mi. Ọ̀gẹ̀dẹ̀ mi ní ìbílẹ̀ mẹ́ta, ẹyọ mẹ́ta, ẹja ẹ kó sílẹ̀ ẹ kó sísàlẹ̀, ẹ wá gbé ẹ máa tò léra wọn ẹ máa gbé bíi pé kó line bó ti kéde sí line up báyìí o lè máa ṣe tò léra wọn. Ẹ wá gbé bó ti line up báyìí bẹ́ẹ̀ lè máa ṣe tò. Ẹ máa gbé ẹyẹ kòwé olórí dúdú ẹ̀dọ̀ àwọn eléwé lọ́mọ lẹ́mọ̀lẹ́ra ẹyẹ kòwé olórí dúdú ni o. Ẹ máa gbé ẹyẹ kòwé yẹn lé lórí. Ẹ máa wá mú ẹyẹ àdán mẹ́ta ẹ tò sí lẹ́gbẹ̀ẹ́ round bí àrò lẹ́gbẹ̀ẹ́ round ẹyẹ kòwé yẹn. Ẹ máa mú ẹyẹ òǹbẹ̀ mẹ́ta náà ẹ tó tò sí round. Ọmọ ìyá mi ẹ jẹ́ ká mú àtàrí kan àfisí, ẹ jẹ́ ká jó. Tí a bá ti jó ọmọ ìyá mi ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ó jẹ́ kí àánú ni. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà tá a máa fi rí àánú gbà lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà. Iṣẹ́ ìdájú ẹlòmíràn sọ pé ẹ má bínú, ẹni wá sọ pé ó ti ṣe rí ni tó ṣe kẹ́nẹ̀ kan rí ni tó ṣe tọ̀hún ni tó ṣe ti bí rí ni kò mọ̀ kàn mí. Bóyá ohun ẹ̀ ò ṣe bóhun ẹ̀ kò má ṣe kò kàn mí. But àwọn tí orí ẹ pé àwọn tí tó lọ́gbọ́n tó dẹ̀ ní òye mọ̀ ni mo kọ́. Ẹlòmíì tó máa bú mi kíní kan go and do it for your family, go and do it for your family. Sọ fún mi pé mi ò ti ṣe family mi ni. Nínú iṣẹ́ yìí sì mo dúpẹ́ lọ́wọ́ olówó Elédùmarè ọba tó lómi ara tó ní ẹja. Ẹlòmíì tó ti ń ṣe fún about 10 years 20 years ìkan tí mo nílé lẹ̀ ẹlòmíì ò ní. Mi ò fi yọ̀ wọ́n, mo fi dúpẹ́ lọ́wọ́ olówó Elédùmarè ọba tó lómi ara tó ní ẹja. Mo fi dúpẹ́ ni olówó Elédùmarè bá mi kó máa bùkún mi kí máa lọ wájú kí máa sì padà sẹ́yìn mọ́ láyéláyé. Mo ti ń lọ wájú mo lè ní padà sẹ́yìn because ẹni tó bá fúnyàn ó ní òkèkè lọ́wọ́ àwọn fúnni máa ń gbé lágbára ẹ̀dùn màmá lọ wájú ni. So tá bá ti wá jó tán a máa jó bá ti mú ẹyẹ tari kan sí a jó tá bá ti jó bá ti kúnná ọmọ ìyá mi ẹ ń lọ ẹ sọ sórí kan àtútù ẹ sọ sórí kan ní má sọ sílẹ̀ lẹ́ o àtútù bá ti tutù ẹ lọ tó bá ti lọ tán ẹ rọ sínú kan báyìí báwo la máa lò tó bá ti di aago 12 sí aago 1 òru ẹ máa bù díẹ̀ sọ́wọ́ a máa àdáníyàn sí agbàdúrà sí àlà àfi ọtí ti sọ̀hún àbí ká fi picnic ká fi ti sọ̀hún. Iṣẹ́ ìdájú ó confam ọ̀ tó bá mú kó o lè ṣe bẹ́ẹ̀ yẹn ló ní àárọ̀ kùtù háì nígbà tí o bá sọ̀rọ̀ sẹ́ni dára yìí kankan because ẹlòmíì ọmọ máa fà ìyàwó àfà ọkùnrin àfà that's the reason why mo sọ pé ká lò ní aago 1 kó ba lè jẹ́ fún ẹ. share fídíò yìí á jẹ́ o ìjẹun ló máa jẹ́ ó tẹ̀ ti jẹ́ fún ẹjọ́ ó jẹ́ ọmọ ìyá mi. I love you jọ ó lè share náà bá mi share káwọn mi fẹ́ kí gbogbo everybody jàǹfààní ẹ bá mi share mo máa kó wa share ọlọ́wà jẹ́ kó jẹ́ fún ẹ lágbára ẹ̀ máa eré àtìpọ́ká jẹ́ tiẹ̀ o. Orúkọ mi náà kò yí padà Babaláwo International. Eré o.